أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́ tí Ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá wọn sàábé Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín. Mo fẹ́ sáré sọ̀rọ̀ kan lórí ariwo táwọn èèyàn ń pa ń ta lórí tí ó ṣojú ẹlòmíì tó jẹ́ pé ọ̀rọ̀ wọn ò nítumọ̀ náà torí pé gbogbo ayé ti mọ̀ pé ọ̀rọ̀ kan ò ní jáde lẹ́nu wọn àfẹ́rọ́. But lójú ẹ̀yin tí ẹ pé tí ní rọ́bà ń parọ́ lọ tó ti ń pa tó bá tó level kan àwọn máa rí pé àṣẹ pé kò sọ̀rọ̀ dájúdájú tó tọ́ ni nítorí sọ ń pa ẹ̀yẹ. Òun ló bí ọ̀rọ̀ kínkínní yìí torí pé èrò pọ̀ tó ń parọ́ yẹn lọ mọ́ bàbá wa Mufty àti Dr. Alifulani ń parọ́ ńlá méjì mọ́ wọn tí ó dẹ̀ rí bẹ́ẹ̀. Tí èèyàn bá wá bá wọn clear ẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀nà ṣàbùsí wọn ni. Àkọ́kọ́ ọ̀rọ̀ ń bẹ ni pé wọ́n parọ́ mọ́ bàbá Mufty pé mo ti máa ń wá sọ́dọ̀ wọn tẹ́tẹ̀lẹ̀. Wọ́n parọ́ yẹn pé mo ti ń wá sọ́dọ̀ wọn tẹ́tẹ̀lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa lọ bẹ́ẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ máa lọ kí wọn. Tí bá lọ bẹ̀ tí bá lọ kí wọn kí ló burú mbẹ̀? Ẹ gbọ́, tí bá lọ bẹ̀ tí bá lọ kí wọn kí ló burú mbẹ̀? Kò sá burú mbẹ̀. Ìyẹn tí bá jẹ́ pé mo lọ síbẹ̀ láti lọ kí wọn. Ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ táwọn èèyàn bá wá ń parọ́ yẹn mọ́ oníyàn parọ́ mọ́ bàbá Mufty Sheikh wa Sulaiman Faruku tó wá ń dirọ́ tó ń ṣe mọ́ wọn tó wá ń tì mọ́ wọn lórí pé àwọn fẹ́ gbábọ̀dé fún lọrin ní o, wọ́n fẹ́ ṣe báyìí fún lọrin ní o. Èèyàn gbọ́dọ̀ tú àwọn èèyàn lẹ̀ káwọn ẹlòmíín má bàa ṣorí burúkú látara àwọn ẹni tó ti ṣorí burúkú. Àwọn kan ti ṣorí burúkú, wọ́n á wá kórí burúkú tí wọ́n á wá korun àwọn ẹni tí wọ́n jọ wà papọ̀. Torí pé àwọn ti ṣorí burúkú already, ẹni òfò ni wọ́n already. Wọ́n á wá kórí burúkú tí wọ́n yẹn, wọ́n á tún wá korun àwọn ẹlòmíì. Wọ́n parọ́ pé èmi tí ń lọ sọ́dọ̀ Sheikh Sulaiman Faruku tipẹ́tipẹ́. Wọ́n parọ́ pé Sheikh Sulaiman Faruku ń pípíà láti mú mi lọ lọ́rin. Wọ́n parọ́ pé Dr. Alifulani ló mú mi lọ bẹ̀. Mo ti ṣàlàyé tẹ́tẹ̀lẹ̀, but àlàyé ni mo ṣe. Sórí ìbúra ti fẹ́ bù yìí ẹ pé ohun tó máa ń bí wọn nú nìyẹn pé ó ti ṣépèlé wa o. Tẹ́ ẹ̀ bá ti fẹ́ jẹ́ kó ṣépèlé yín, ẹ má parọ́ mẹ́rin tó máa ṣépè fún yín. Torí ti bá ṣépè èpè ni mo yìí ṣẹ́fù kan nú wọn tó ń jà tó wá di pé kò lè lọ́wájú kò lè lọ ẹ̀yìn mọ́. Ìlú tó wà báyìí ló máa wà fáìmọye ọdún kọ́lọ́n tó lè là ń bẹ̀. Èpè ló ń jà, kò mọ̀ pépè ń jà òun tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò mọ̀. Ó wá fura pépè ń jà òun, ó yìí tún lọ ń bẹ̀rẹ̀. Èpè ń jà ni tépè ò bá máa jà ni kẹ́yọ̀ níwèé gbélu ìlú kan lọ́wọ́ kó wá bàjẹ́ mọ́ lọ́wọ́. Èpè ń jà onítọ̀hún ni. Èpè ń jà ni kíwèé gbélu ìlú yàn tí wọ́n ní lọ́wọ́ kó bàjẹ́. Mo níwèé UK lọ́wọ́ kò bàjẹ́, mo níwèé Dublin lọ́wọ́ kò bàjẹ́. Méjèèjì wà lọ́wọ́ mi intact tí ò rújú. Ọlọ́run má bàjẹ́ mọ́ mi lọ́wọ́ o. Ní ti máa fi ń fò kiri, Ọlọ́run jọ̀ọ́ má kàn yẹ mi, má jaránkì mi, jẹ́ lè máa fò káàkiri bí ẹyẹ.
ọlọ́run jọ̀ọ́ máṣá ṣe rọrùn fún mi o ọlá haúlá wàlá kúwàtà ilà abilà ilà lílà àtẹ̀yìntẹ̀ náà ń fún káàkiri ọlọ́run a máa ṣe rọrùn fún yín láti lè máa fún káàkiri gbogbo àwọn ẹni òfò ẹni àdánù tó ń ṣe jákujàku ọlọ́run jọ̀ọ́ má jẹ́ káwọn bá wọn participate bí orí ibú tó ń ṣe náà láì ní dóònà pẹ́nu mo gbọ́ pé wọ́n sọ wípé mo ti ń lọ sọ́dọ̀ bàbá Mufty ti pẹ́ wàláyì tàláyì súnmọ́bìláyì lẹ́sí láyì láyì láwùwà mo fi ọlọ́wọ́n ọba dẹ́dà búra mi ò lọ rí bàbá Mufty báyìí rí èmi àti wọn ò gba ọwọ́ báyìí rí first time tèmi àti wọn máa jọ ríra face to face òun ni ọjọ́ tí mo lọ bẹ̀ yẹn tí gbogbo ayé rí èèyàn kan sọ pé ó ti ń lọ bẹ̀ tipẹ́ pé even ní lálẹ́ ẹjọ́ kan ó lọ bẹ̀ ó lálẹ́ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ ọlọ́run o kí n má kò yọnu wọ ọlọ́run mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ìwọ tó ń parọ́ yẹn àti gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń parọ́ yẹn tẹ́ fẹ́ fi dá wa lálẹ́ sílùú Ìlọrin tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ tó wá ń parọ́ yẹn ìwọ ọlọ́run o má jẹ́ káwọn pípò yìí má jẹ́ kó ní ìsinmi gbèsè ayé wọn ìdààmú ìfòòró ọlọ́run jọ̀ọ́ máa bá wọn ṣe n tó fẹ́ èpè yẹn òun fàlékún èpè lórí ẹ̀ òun fàlékún dààmú òun fàlékún fòòró nínú gbèsè ayé ẹ̀ èmi máa bẹ́ẹ̀ tọrọ ẹ̀ máa tọrọ ẹ̀ fún ẹ̀ torí pé nǹkan tí ò ṣẹlẹ̀ ni òun wá fẹ́ máa bà bàbá wa Mufty lórúkọ jẹ́ èèyàn kan sọ pé don't swear I have to swear tó bá ìwọ tó kọ pé don't swear yẹn bá mi delete ẹ̀ tó bá repeat ohun tó sọ yẹn máa block ẹ̀ tó rò mọ́ tó ń ṣẹlẹ̀ mi ò fẹ́ mọ borítọ̀ ṣe tó mi ò fẹ́ mọ bóyá jẹ́ ìfòkò jẹ́ ẹni tó ti ń wà lórí program àti pẹ́ yọ kọ́mẹ̀ntì ẹ̀ kó mbẹ́ tí bá padà rí mbẹ́ máa block ẹ̀ torí pé àwọn ẹni yìí dìsáfù ìpè wọn ò fẹ́ peace nínú Islam wọn ò wá peace nínú Islam ìwọ́n ti sọ pé tó sùn ẹ̀yẹ ìyọ́kùn bẹ́ẹ̀ o má jẹ́ padà rí o tí bá rí máa block ẹ̀ ni o wàláì máa block ẹ̀ o mo gbọ́dọ̀ ṣépè fún wọn wọ́n ń parọ́ mọ́ Mufty wọ́n ń bú bàbá wọ́n ń bú ẹni ẹlẹ́ni tí ò rí bẹ́ẹ̀ wàláyì èmi àtàfà yẹn ò jọ ríra rí ẹ̀ẹ̀kan ìjọ́ tá a jọ kọ́kọ́ ríra face to face níjọ́ yẹn kí ìbínú Ọlọ́run máa bá ẹni tó bá parọ́ tó bá jẹ́ pé mo ti rí wọn rí pé èmi àti wọn jọ ríra ń bì kankan rí àwájọ jókòó rí Ọlọ́run gbogbo tí bá kójọ kọ́ Ọlọ́run parun ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ Ọlọ́run fi parun pa onítọ̀hún gbogbo tó bá léwu kó máa dáwọ́lé kó Ọlọ́run bá gbogbo ẹ̀ jẹ́ mọ́ lójú gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń sọ ni o àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fídíò tẹ́ ń ba orúkọ Mufty jẹ́ tẹ́ ń borúkọ bàbá oníbàbá jẹ́ ẹ ti rẹ́ pé òun tẹ́ pé bàbá Mufty Sheikh wa Sulaiman Farouk tó jẹ́ pé àwọn ń wá píìsì nínú Ìsìláàmù bó ṣe rí mi inú wọn tún dùn pé ọmọkùnrin bóyá ó máa tẹ̀lé gbogbo ebú tó ń bú ó mọ̀ pé má jẹ́ lọ bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ̀ gbọ́ sí nìyẹn ẹ̀ gbọ́n tó bá jẹ́ pé Mufty mo rí wọn rí ẹni pé àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn pé ó ti máa ń lọ bẹ̀ tipẹ́ wọ́n ti ń ríra ọmọkùnrin ìkọ́ parọ́ pé ó ti máa ń lọ bẹ̀ tipẹ́ wọ́n ti máa ń ríra tipẹ́ ó parọ́ yẹn ó ló ti máa ń lọ bẹ̀ tipẹ́ wọ́n ti máa ń ríra tipẹ́ tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ Ọlọ́run ò bínú sí mi ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ pé mi ò dọ́dọ̀ wọn rí mi ò lọ kí wọn rí mi ò rí wọn face to face rí mi ò pàdé wọn bì kan rí pé mi àti wọn jọ wá ríra wájọ dúró báyìí wájọ sọ̀rọ̀ Ọlọ́run o tó bá pé kò rí bẹ́ẹ̀ wọ́n wá ń parọ́ ni Ọlọ́run bá ń jẹ gbogbo àwọn èèyàn yìí ń yà fún ọlọ́tọ́ ń pa bẹ́ẹ̀ lẹ́ni láti fi borúkọ ẹ̀ jẹ Ọlọ́run bá ń jẹ wọ́n yà ṣé òun gẹ́tì mi ẹ pé ẹ máa ń parọ́ ìwọ tó ń parọ́ mọ́ èèyàn ìwọ jẹ́ ń blọ́ọ̀kì wọ ò gbádùn
mo ti blọ́ọ̀kì wọ́n tó ń ṣe wọ́n yẹn mo ti blọ́ọ̀kì tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀ pé mi àti bàbá Mufty àjọ ríra rí ọlọ́run gbé parun bá mi gbogbo tí bá kójọ kọ́lọ́run pa gbogbo ẹ̀rẹ́ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé rọ́lẹ̀ ń pamọ́ mi lẹ́ ń pamọ́ Mufty pa àti máa jọ ríra ọlọ́run bá ń bínú sí yín àti tó wà lẹ́yìn ó bá wà lẹ́yìn odi ó bá wà nínú ìlú ọlọ́run gbé dààmú bá yín tọmọtọmọ àmín 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 ni Allah ìyẹn àkọ́kọ́. ẹ tún wá palọ́kọ̀ pé Dr. Alifulani ló mú mi lọ síbẹ̀ pé Dr. Alifulani ló mú mi lọ bẹ̀ tó bá jẹ́ pé Dr. Alifulani ló tún wá mú pé mi àti Dr. Alifulani jọ plan pàjọ fẹ́ lọ bẹ̀ yẹn ìyẹn even níjọ́ yẹn gangan nǹkan ìyá méjì lẹ́ máa jẹsẹ́ ìpè yẹn ó máa kò ní ẹ̀yin náà máa DCU ànábì ló wí bẹ́ẹ̀ ó ní èèyàn kan ní 419 tani 419 ẹni tó kọ pé 419 yẹn ẹ̀yin ọmọ tẹ́ẹ̀ ní látùbọ̀tún tẹ́ẹ̀ ní lálẹ́ yìí kí ló máa ń ṣe yín náà tí ẹ pé gbogbo ilé ayé yín ti bàjẹ́ báyìí ọmọ táyé yín ti bàjẹ́ eléyìí pé bàbá yẹn 419 ṣé mi ni wọ́n pè 419 ẹni tó pè mí 419 rẹ o tó bá yẹ pé mi ò kì í ṣe 419 wọ́n pè mí 419 gbogbo ọwọ́ tó fi kọ kíní yẹn ò ní fi gbé nǹkan rẹ ṣe mo fẹ́ ṣépè fún yín láàárọ̀ yìí ni á dẹ̀ mú ẹ ìwọ tó kílíkì lọ́ọ̀fù lórí nǹkan tó kọ ò ní jèrè tọmọtọmọ wọ́n kọ̀ mí kí n ṣépè fún yín láàárọ̀ yìí ni torí tẹ dísáfù ni máa fún yín tó o bá dísáfù ẹ̀ wà láì mi ní ṣépè fún ẹ ìwọ tó mo ti blọ́ọ̀kì ìwọ tó kílíkì lọ́ọ̀fù lórí nǹkan tó kọ o mo ti blọ́ọ̀kì ìwọ o. mo ti blọọkì o náà tó bá jẹ́ pé mi àti Mufty jọ ríra rí báyìí àbí Dr. Alifulani ló mú mi lọ ọbẹ̀ eléyìí tá a lọ yìí jẹ́ wá sọ àṣírí fún ẹ ní ìjọ yẹn èmi àtàwọn mọ́làmù lájọ ń bọ̀ láti ibi wá sí tọ́ṣẹ́ lákùtè àkùtè náà dẹ̀ ní orí bíríjì ibi ìtòsí bíríjì yẹn nílé bàbá wa Mufty wà àwa dẹ̀ wọnú lọ nínú àkùtè ìtòsí ibi ọ̀nà mọ́sìkì tèmi lákùtè a parí tán níbi wáàsí tán ṣe à ń lọ lé ni mo sọ fún málámù pé kó jẹ́ ká yà tó bá jẹ́ pé mi àti málámù jọ plan ní ẹ̀kọ́ lọ́n jẹ mí yà tó bá jẹ́ pé àjọ ní ní máìdì kí ìbínú Ọlọ́run bá mi ṣé o gbọ́ èmi àti málámù èmi àti Dr. Alifulani àjọ ní ní máìdì èmi àti málámù èmi àti dókítà àjọ ní ní máìdì adétòsí bíríìjì yẹn tán ni mo sọ pé málámù a máa kí Sheikh Sulaiman Faruku ilé wọn nìyẹn sálẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ní èmi dẹ̀ mo drive mo dẹ̀ slow down àwọn mọ́tò tó kù tò sí wa lẹ́yìn rẹpẹtẹ tájọ́ ń lọ mo dẹ̀ dá gbogbo ẹbí mo dẹ̀ slow gbogbo everybody down pé a máa ń lọ bẹ̀ wọ́n ní kí ni ó dùn kí n jẹ́ káwọn sọ fáwọn bàbá wa barista US imam bàbá wa barista Bayero àti bàbá wa barista máa ń gbàgbórúkọ wọn Shitu máa ń gbàgbórúkọ wọn wọ́n ní kí n jẹ́ káwọn sọ fún wọ́n dẹ̀ sọ fún àwọn ní kò sábúrú bẹ́ẹ̀ kọjá ká lọ n tó gbé wa débẹ̀ nìyẹn a dẹ̀ lọ síbẹ̀ ńgbà tá a débẹ̀ tán wá wo bí Dr. Alifulani ṣe n tó bí Dr. Alifulani ò sí pẹ̀lú wa o inú mi dùn pé mo fẹ́ àníṣe Ọlọ́run bá fẹ́ jẹ́ kó sórí burúkú ni ẹ̀yin onírọ̀ yìí Ọlọ́run fẹ́ jẹ́ kó sórí burúkú ni Dr. Alifulani ò sí pẹ̀lú wa àwa tí wá wà ń bẹ̀ tán ẹ mọ̀ pé gbàtà débẹ̀ kò ń ṣe gbàtà débẹ̀ náà ni wọ́n gbé máìkì lé wa lọ́wọ́ ká sọ̀rọ̀ a ti lò more than 30 minutes tá a ti jókòó tá à ń gbọ́ wáàsí lọ tó bá lọ wo fídíò yẹn gbogbo wa jọ wà ní wáàsí yẹn wáàsí ti ń lọ tẹ̀síìrì Sheikh wa Sulaiman bàbá Mufty tẹ̀síìrì ti ń lọ lọ́wọ́ làwọn èèyàn ti ń ya fọ́tò mi náà ti ń sẹ́ǹdì ẹ̀ kiri làwọn èèyàn tó súnmọ́ Dr. Alifulani ti sẹ́ndẹ̀ Dr. Alifulani Dr. Alifulani ọ̀nà ọbẹ̀ yẹn ò dẹ̀ fi bẹ́ẹ̀ jìnnà púpọ̀ sọ́nà ọ́fíìsì wọn ọ̀nà ọgbà lọ́fíìsì wọn sákùté orí róòdù kan náà máa tọ̀ látọ̀gbà yẹn lọ́ máa fi yàwọ́ ní sákùté kí ló ń ṣe yín ẹ̀yin wèrè yìí róòdù ọ̀nà ọgbà ọ̀nà wọn máa tọ̀ wú wọn lè yàwọlé wọn máa tọ̀ ní àkùté bọ̀ ní wọ́n ń sá eré bọ̀ wú àwọn èèyàn tó rí wọn gan
wọ́n ní Dr. Alifulani drive bíi James Bond ní tó fi wọnú street ni àwa wọ inú àdúgbò Dr. Alifulani wọ inú àdúgbò wọ́n park wọ́n sáré gùrùgùrùgùrù ẹni tó bá jẹ́ pé àwọn tó fídíò yẹn fídíò bí Dr. Alifulani ṣe ní Dr. Alifulani jókòó sódì kejì lọ wọ́n ń yàká sí mi pé ìyá ẹ̀ wọ́n ń yàká sí mi níbi tí wọ́n jókòó sí pé ìwọ wàá rí n tó ń tẹ̀ láti sọ pé àwa ìtì mi ò sọ fáwọn kí gbogbo àjọ wá papọ̀ wọ́n wá ń yàká sí mi Dr. Alifulani yẹn báyìí wàláì fàlà nọ́tò láì alàlẹ́ kàṣíbìn ẹ bèrè lọ́wọ́ àwọn ẹni tó wà ń bẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni Dr. Alifulani ń yàká sí mi lọ́kàn pé ìwọ wàá rí wọ́n ṣe bẹ́ẹ̀ sí mi bọ́yẹ̀ ń ṣe sí mi ní Ọlọ́run ìwọ wá parọ́ pé Dr. Alifulani ló mú wa lọ bẹ̀ kí ló fẹ́ gbàǹbì rọ ẹ̀yin tẹ́ ń parọ́ ni ẹ pọ̀ gan kò ń ṣèyàn kan wò má rò pé bẹ́ẹ̀ yẹn kan ni mò ń bá wí ẹ pọ̀ gan wò ìwọ tó ń bú Dr. Alifulani ẹ̀jẹ̀ ń blọ́ọ̀kì ẹ̀. orí ẹ̀ ti burú Dr. Alifulani gbọ́pọ̀ àwà ń bẹ̀ nípa kí ló ń ṣẹlẹ̀ jẹ́ kí mi náà ṣeré wá náà fi ṣeré wá wọ́n dẹ̀ débẹ̀ wọ́n jókòó wọ́n wá ń yàká sí pé àwa ìtì mi ò sọ fáwọn olórí burúkú kan wá ẹ̀yin olórí burúkú kan wá ń parọ́ pé Dr. Alifulani ló mú mi lọ bẹ̀ tó bá jẹ́ pé Dr. Alifulani ló mú mi lọ bẹ̀ kí parun bá mi kó bọ́mọ mi ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ abayin gbogbo ń tẹ́ bá kójọ máa parun gbogbo ń tẹ́ bá lóun kẹfẹ́ jẹ́ láyé Ọlọ́run ní jẹ́ tó bá jẹ́ pé Dr. Alifulani ló mú mi lọ bẹ̀ gbogbo àbọ̀ tiẹ̀ ti mú mi lọ bẹ̀ rí àbájọ lọ bẹ̀ rí àbájọ rí Sheikh Sulaiman Faruku rí àbájọ rò ó rí kájọ lọ bẹ̀ àbátẹ̀jọ débẹ̀ rí Ọlọ́run jẹ́ kí parun bá mi ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ kí parun bá yín àtiwọ́ tó ń parọ́ àtẹ̀yìn tẹ̀ ń parọ́ àtẹ̀yìn tẹ̀ ń wá ń di ọ̀rọ̀ lé Dr. Alifulani lórí pé òun ló mú lọ bẹ̀ ó Fulani ni ó wáyé tẹ̀ ń parọ́ máa wẹ̀ ní lẹ́ni náà wáyé ẹ̀yin mùsùlùmí ẹ rí i pé àwọn tó ọ̀fẹ́ pìsì fún ìsìláàmù lẹ yóò bá ní gbogbo àwọn èèyàn yìí kí la burú ń bẹ̀ tí Dr. Alifulani bá mú mi lọ ọbẹ̀ kí la burú ń bẹ̀ tí bá ti ń lọ kí Sheikh wa Sulaiman Faruku tipẹ́tipẹ́ kí la burú ń bẹ̀ tó bá tẹ̀ kó tiẹ̀ tó bá jẹ́ kó rí bẹ̀ kí la burú ń bẹ̀ kí ni tó burú ń bẹ̀ pé ó ti ń lọ bá Sheikh Sulaiman Faruku tipẹ́ o kí la burú ń bẹ̀ ń bọ̀ ẹ̀kọ́ sẹ́ndì kí ní kọ́ jẹ́ ń gbọ́ fọ́ ìsìn. Good, very good èèyàn kan ló sẹ́ndì ẹ̀wò fọ́tò tó sẹ́ndì sí Dr. Alifulani rè pé èèyàn kan ló sẹ́ndì fọ́tò sí Dr. Alifulani ṣẹ́yìn rí fọ́tò mi onítọ̀ wá sẹ́ndì voice jẹ́ wá play voice yẹn gbọ́ voice yẹn. ìyá kádìmù wọ́n wà lọ́dọ̀ wa báyìí. onítọ̀hún ló sẹ́ndì mẹ́sẹ̀gì sí Dr. Alifulani pé Saheed Shittu àti Akadipu ó wà lọ́dọ̀ wa báyìí ẹ mọ̀ bọ̀ wá ẹ gbọ́ fúnra yín. Shittu àti Akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ mọ̀ bọ̀ wá. ṣé o ti gbọ́ tuntun gbọ́. Shittu àti Akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ mọ̀ bọ̀ wá. tuntun gbọ́. Shittu àti Akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ mọ̀ bọ̀ wá. ṣé o ti gbọ́. èèyàn kan ló sẹ́ndì voice sí Dr. Alifulani pé Saheed Shittu àti Akadipu wọ́n wà lọ́dọ̀ wa báyìí ẹ mọ̀ bọ̀ wá. sórí àlọ́ ní ẹ̀ ní bọ́nú dààmú tẹ́ bá kó sí àti tó náà ń gbé jẹ́ ń gbọ́n tí èèyàn mi kan wé náà kí n tó play. ẹ lọ mo wà lórí program wọ́n tún wá parọ́ kan pé onítọ̀hún tún wá pa irọ́ àwọn ẹ̀yin ẹni òfò yìí ẹ tún wá parọ́ mọ́ Mufty pé Mufty wá ń dọ́gbọ́n àti Saheed Shittu lọ lọ́rin ayé yín ṣe bàjẹ́ báyìí èmi ò ní ṣépè fún yín kó má mọ̀ yín nǹkan tí ò rújú nìyẹn ẹ pé tí ìbúra mi yẹn ló máa ń dàbúrú fẹ́yìn ó máa dàbúrú fún yín ni ẹni mi ń plẹ́ẹ̀nì
ẹ wá ń torí ẹ̀yẹ̀yẹ bàbá wa Mufty pé bàbá wa Mufty ń gbìyànjú àti mú mi lọ Ìlọrin pé ẹ nígbà ẹ wá ń torí ẹ̀ sọ̀rọ̀ sí Mufty ẹ ń torí ẹ̀ bú wọn tó bá jẹ́ pé mi àti Mufty jọ sọ̀rọ̀ páwọn mú mi lọ Ìlọrin àbájọ ni ní plan àbẹ́mi gan tiẹ̀ ní plan pé bàbá wa Mufty ẹ wá mú mi lọ Ìlọrin àbí Mufty ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò bínú sí mi láyé tún bínú sí mi lọ́run tó bá jẹ́ pé àti ẹ̀jọ̀ plan irú ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ gbogbo tí mo tọrọ fúnra mi kò rí bẹ́ẹ̀ fún yín Ọlọ́run má jẹ́ lálẹ́ ẹ̀ ní lálẹ́ ẹ̀ ní láàárọ̀ gbogbo tẹ́ bá kójọ òní gbogbo ẹ̀ máa bàjẹ́ mọ́ yín lójú àti tó bá lóun kó wà lẹ́yìn odi ìdààmú ló máa inú ìdààmú ló máa wà ń bẹ̀ kò ní jèrè bọ́ ń bẹ̀ akọ wà ń bẹ̀ bí aláìsí ni ó máa wà lásán ni èèyàn kan mórí kinní kan lórí flashback wọn ní alàgbà Amẹ́ríkà náà ló máa kú sí alàgbà Amẹ́ríkà ṣé alàgbà Amẹ́ríkà fẹ́ wọ plane ni kò lè wọ plane náà òdodo lórí flashback ń sọ alàgbà Amẹ́ríkà ló máa kú sí ẹ bẹ́ẹ̀ ni àdàbí tó bá jẹ́ pé Mufty bá mi plan pé Mufty náà wọ́n mú mi lọ Ìlọrin ṣùgbọ́n tí Mufty ò bá sọ tí mi ò dẹ̀ sọ tá àdẹjọ ní mind tí mi ò bá Mufty sọrú ẹ̀ tẹ wọ́n ń parọ́ mọ́ Mufty bàbá oníbàbá tẹ wọ́n ń yẹ̀yẹ́ ẹni ẹlẹ́ni ẹ̀ ní jèrè tọmọtọmọ gbogbo ẹni tó ń sọ ẹ̀ níjọ rí ọ̀nù Ọlọ́run wọ́n máa gba bára fún yín lórí íńtánẹ́ẹ̀tì pé ibi tí gbèsè ayé máa bàjẹ́ dé wọ́n á tọrọ bára fún yín ni ẹ̀ tún wá ní rárá àánú kankan ẹ̀ ní rí ẹ̀kọ́ tó máa ṣàánú yín wáyé tẹ́ ń parọ́ mọ́ àwọn ẹni ẹlẹ́ni wáyé tẹ́ ń parọ́ mọ́ ẹni ẹlẹ́ni bàbá oníbàbá ẹni ẹlẹ́ni tó pọ́n orí mi tí mo débẹ̀ yẹn gan wọ́n ṣọ́ọ̀kì mo wá gbọ́ lẹ́nu ẹni òfò kan tó ń ṣe lórí prógrámù olóyè kan pe àwọn pé Saheed Shittu wá bí kálẹ̀ yín tó máa pè yín sẹ́yìn wèrè yín náà máa pè sẹ́yìn tẹ́ nítumọ̀ yín náà máa pè pé àyín lágbájá o Saheed Shittu wá sọ́dọ̀ mi wọ́n wá pè ẹ̀yìn kálẹ̀ yín àbólú ẹ máa ṣòfò ni Mufty àwa kí fóònù mọ́lẹ̀ ẹ̀yin wèrè yín máa pọ́nra yín lè igi ẹ̀yin ò rí pé igi imú yìí ó jìnnà sí orí ẹ̀rí pé sọ́mọ jìnnà sílẹ̀ ẹ̀rí ẹ̀yin ò fíìlì ẹ̀ pé sọ́mọ ó jìnnà sí ilé ayé ẹ̀rí bẹ́ẹ̀ débi pé màmá wa sọ pé kí Mufty kí fóònù mọ́lẹ̀ kan wá pè yín tá a lẹ́yìn tí Mufty máa pè yín kí Mufty mú fóònù kan pè yín pé olórí gbogbo àwọn oníyẹ̀pẹ̀ ilé ayé o Saheed Shittu wá sọ́dọ̀ mi o Saheed Shittu wá kí mi o kí wàá ní ká wá sọ̀rọ̀ ẹ̀ sí o bàbá Mufty á gbàyànjá lọ́wọ́ yín ń tẹ̀ sọ ni kó gbàyànjá lọ́wọ́ yín kó tó gbàlejò torí pé ẹ̀yin àtọ́nítọ̀hún yẹn jọ ń jà torí pé ẹ̀yin àtọ́nítọ̀hún yẹn jọ ń jà kó wá gbàyànjá lọ́wọ́ yín kó tó wá gbàlejò àbí wọ́n bàbá Mufty ò lè dáyé wọ́n ṣe ẹ máa gan o kí Mufty pè yín kọ́ ní ẹ̀yin wèrè yìí o mo fẹ́ gbàlejò àbí mo gbàlejò but mo kàn tẹ́ ra ṣe kíní kan o ẹ gan o àwọn òpònú mi wọ́n ní adúrú bó ṣe bú àáfàá bàbá wa tó bú ṣé wàá dámọ̀ tó bọ́ bá a lọ́rí tó ṣe kíní kan ṣé mi ò ti ṣapọ́lọ́jì Mufty náà rí wọn gbogbo ayé lórí pé mo ti ṣapọ́lọ́jì ẹ̀yin ni ò tẹ́ lọ́rùn ṣé Islam ní pé téèyàn tó bá tiẹ̀ wá ṣe nǹkan má jẹ́ tọ́ bọnú àwọn ọ̀rọ̀ mi fún yín tó bá sọ pé tẹ́ bá ń parọ́ pé ó bú lágbájá ó bú tàmẹ̀dù ó bú kinní kan mi ò bú anybody àwọn tí bá ṣèṣì ta ẹnu sí mo ti bẹ̀bẹ̀ kí ni wọ́n wí àwọn tí bá ṣèṣì ta ẹnu sí mo ti bẹ̀bẹ̀ kí ló bí tọrọ bàbá wọn bá lọrin àwọn kan parọ́ pé èmi ni mo rán Yáyá Gàmbàrí kó máa bú ọba lọrin ni mo ti sọ pé ṣé màá rán wọ tí n bá fẹ́ bú ọba lọrin màá bú ọba lọrin fúnra mi ọ̀rọ̀ ni mò ń sọ kò ń ṣe pé mo bú ọba lọrin n tí mò ń sọ nìyẹn mo ní làákàyè lórí ẹ̀yin òpònú ọ̀dẹ̀ mo sọ pé mi ò lè rán wọ yìí tí n bá fẹ́ bú ọba lọrin màá bú ọba lọrin fúnra mi ni n tí mo sọ nìyẹn
kí dẹ̀ ni fẹ́ bú bàbá wọn ọba lọ́rin fún bàbá mi náà jẹ́ náà kí ni fẹ́ bú wọn fún ohun tí mo sọ nìyẹn pé white máa rán wọ kó wá bá mi bú bàbá wọn ọba lọ́rin tí n bá fẹ́ bú wọn máa bú wọn fúnra mi ò rán ẹ kó bá mi bú bàbá ọba lọ́rin ọ̀rọ̀ mò ń sọ bọ̀ ẹ nílàkàyè lórí ẹ̀yin afọ́fúngbé mu tẹ bá lọ gbọ́ fọ́ìsì ẹ máa gbọ́ kí ni ẹ máa gbọ́ tí wọ́n fẹ́ bú ọba lọ́rin máa bú ọba lọ́rin fúnra mi ni ṣé mi máa rán wọ kó bá mi bú ọba lọ́rin ọ̀rọ̀ ni mò ń sọ bọ̀ ẹ nílàkàyè ṣé mo wá lẹ́tọ̀ọ́ àti bú bàbá ọba lọ́rin bàbá mi náà jẹ́ náà kí ni fẹ́ bú wọn fún even kí n rí nǹkan tí ò da bàbá mi nǹkan báyìí ò da nǹkan báyìí ò da nǹkan báyìí ò da ni máa wí mi ò tó bẹ́ẹ̀ láti bú bàbá ọba lọ́rin ìgbà tó ń ṣe pé fún mi kí ni fẹ́ bú wọn fún bàbá náà jẹ́ fún mi ohun tí mò ń sọ nìyẹn ohun tí mò ń sọ gangan ṣùgbọ́n ilé ní àyè òkè ṣùgbọ́n ohun tí mò ń sọ gangan nìyẹn mi ò bú bàbá ọba lọ́rin mo ń sọ pé tí bá fẹ́ bú bàbá wa ọba lọ́rin màá bú wọn fúnra mi ni mi ò ní rán ẹ Yahya Gambari ló dẹ̀ ti bọ́ta ó ti sọ pé gbogbo ohun tóun sọ òun parọ́ mọ́ mi ni òun parọ́ mọ́ mi ni ó sọ sẹ́yìn ò gbọ́ lẹ́nu Yahya Gambari pé gbogbo ohun tóun sọ pa mi òun parọ́ mọ́ mi ni sọ́tọ̀ gbogbo tóun sọ pa ọ̀rọ̀ ṣe kàmọ́lì dínì òun parọ́ mọ́ mi ni gbogbo tóun sọ pa ọba lọ́rin òun parọ́ mọ́ mi ni gbogbo ẹ̀ òun parọ́ mọ́ mi ni ó ti kọ̀fọ́ọ̀mù ẹ̀ náà ọmọ yẹn ó ti jẹ́wọ́ ṣe bọ́ àwọn onírọ́ lóru pé kò parọ́ mọ́ mi ṣé ọmọ yẹn ti bọ́ta ó ti lóun parọ́ mọ́ mi ni ó tán ó dẹ̀ bẹ̀bẹ̀ mi ti foríjì ẹ̀ máa bá tiẹ̀ lọ kò sí tó kọ́ mi pẹ̀lú ẹjọ́ ti tiẹ̀ mọ́ máa bá tiẹ̀ lọ. ọmọ Yahya Gambari tó sọ̀rọ̀ yẹn ó ti jẹ́wọ́ pé òun parọ́ mọ́ mi ni kí lẹ tó wá fẹ́ kì í ṣe ó lóun parọ́ mọ́ mi ni pé torí ọmọ yẹn parọ́ mọ́ mi pé òun lòun èmi lèmi rọrùn kóun bú àbá Sheikh Kamali Dini èmi lèmi rọrùn kóun bú Màmú Ìlọrin èmi lèmi rọrùn kóun bú ọba Ìlọrin èmi wá ń sọ pé tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ní rán ẹ máa bú ọba Ìlọrin fúnra mi pé ìwọ tí bá kí ni fẹ́ rán ẹ fún kí ni fẹ́ rán ẹ sí wọn fún pé irọ́ ló ń pamọ́ mi ní tí mò ń sọ nìyẹn ẹ tó bá gbọ́ Yorùbá yé but ẹ̀yin wá ń twist ẹ̀ lójú ayé pé ó bú ọba Ìlọrin òwèrè ni tí n bá fẹ́ bú ọba Ìlọrin mi ò ní rán ẹni mò ń wí ẹ lọ tún gbọ́ ọmọ àlè ní gbogbo yín ẹ̀yin ọmọ játijàti sọ tó ń dùn yín pé jálàbí ló ń dùn yín àti tó lọ sí ìlú kan tó yẹ pé jálàbí ni wọ́n fẹ́ máa fi kó jálàbí plus ló ń fẹ́ ṣe ó fẹ́ dà sàlátù papọ̀ mọ́ jálàbí kó máa káwọn afá wọlé kó máa jọ ṣe jálàbí fáwọn èèyàn kó máa dúdú ojú wọn kó máa lu àbámọ́dá fún wọn tí gbogbo iṣẹ́ yẹn wá fọ́ tó wá di pé ó padà lọ ṣe taxi driver jẹ́wọ́ ara yín anyway èmi ti búra fún yín bàbá Mufty èmi àti wọn ò jọ sọ̀rọ̀ pé àjọ ń lọ sí ọ̀dọ̀ àjọ ń lọ lọ́rin tó bá jẹ́ pé àjọ plan ni àbí wọ́n ń rò bẹ́ẹ̀ àbí mo ń bá wọn rò bẹ́ẹ̀ kọ́ ló ń tẹ̀mí yà ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ìyá Ọlọ́run máa tó yín látàyè tí dídọ̀rùn òṣì òdẹ ní kó nú gbèsè ayé yín ìyá àkọ́kọ́. òṣèlú ẹni kó nú gbèsè ayé yín bàbá wa Mufty ò bá mi jọ àjọ planning èmi àti Dr. Alifulani àjọ planning gbogbo ntẹ́ ń sọ yìí òṣì kò ní kó nú gbèsè ayé yín bàbá wọ bàálù lọrin bàbá mi náà jẹ báwo ni màá ṣe ta lọ sí wọn ọ̀rọ̀ tó clear ni pé tó bá jẹ́ pé mo fẹ́ bú wọn èmi ni máa bú wọn fúnra mi kí lẹ́ni fẹ́ bú wọn fún bàbá náà jẹ́ fún mi mo kàn tẹ́ bá tún wá lọ wọnú fídíò ẹ̀ mo wá tún wá ń sọ ń bẹ̀ pé ohun tí mo lè sọ ń pa bàbá wọn bá lọ ní pé bọ́ ṣe ń kí wọn ó tán pé báyẹn kí wọn ṣọ́ọ̀ṣẹ̀ mi ni mo ní báyẹn kí wọn yẹn kò bá Ìsìlámù mu ó tán ntí mo sọ lásán nìyẹn èmi ń sọ tèmi ni pé yes ntí mo lè sọ pa wọn rè pé kò bá Ìsìlámù mu màá máa bú wọn kí ni fẹ́ bú wọn fún bàbá mi náà jẹ bàbá wọn bá lù lọrin ṣéwù wallahu yasimuka minan nas la takafu darakan wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́njọ́ máṣe jẹ́ pẹ́ fún wa àdàgbàyọwọ́kọ́wọ́ ọlọ́run ní fi ṣàdánwò fún yín bàbá wa ìmáàmù lọrin ọlọ́njọ́ máṣe jẹ́ kẹ́yìn náà pẹ́ fún wa o ọlọ́njọ́ máṣe jẹ́ kẹ́yìn náà pẹ́ fún wa ọlọ́run ní járánkì yín láíláí ìlú Ìlọrin ọlọ́run ní jó bàjẹ́ onírọ́kọ̀ tó parọ́ pẹ́ àti gbogbo ẹ̀yin àfáàlú lọrin tẹ́ bá lọ gbọ́ fídíò ẹ̀ dáadáa ẹ máa rí pé mò ń sọ̀rọ̀ bọ̀ ni pé tí n bá fẹ́ bọ́ba lọrin mi ní rán ẹ Yahya Gambari ló ń parọ́ mọ́ mi pé mi mo rán òun kó ń bọ́ba lọrin ohun tí mò ń sọ nìyẹn pé irọ́ ló ń pa mọ́ mi
àti gbogbo ẹ̀yin àfa àgbà nílùú Ìlọrin mo kí gbogbo yín pátá kò sẹ́ńtì mi ò kí wọn parọ́ pé Saheed Shittu ó fẹ́ dọ́gbọ́n wọ̀ lọ́rin ní ó fẹ́ ṣe pé tí bá fẹ́ wà lọ́rin ṣẹlẹ̀ ṣe ẹ̀yin pípò yìí ṣápá yín kà mí ṣá gbogbo àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbó ṣápá yín kà mí mo ń bí ní ṣápá yín kà mí ohun tí ò rújú ni náà ẹ̀dẹ̀ ń larí mọ́lẹ̀ ẹ̀ ń kọrí mọ́lẹ̀ ẹ̀ ń gbárí mọ́lẹ̀ ṣápá yín kà mí apá yín ò kà mí ẹ̀dẹ̀ ń da ayé láàmú ẹ̀ ṣòwò yín lófò apá yín ò kà mí ẹ ti gbìyànjú apá yín ò ká mi ẹ wá rí mi bẹ́ẹ̀ pé ẹ máa mú ẹ máa ṣe kíní kan ṣapá yín ká mi ni ẹ̀yin náà mọ̀ náà àjọ ń sa eré yìí ni èmi nìkan láàrin gbogbo yín bẹ́ẹ̀ ṣe ẹ̀yin thousands ẹ̀ ń lé mi kiri èmi nìkan ṣapá yín wá ká mi apá yín ò ká mi náà ẹ ti sáré ẹ̀mí ti fẹ́ pin náà ẹni tó dolóṣì ti dolóṣì nu ẹni táyé ti bàjẹ́ tí ìwé ìgbélú ti bàjẹ́ mọ́ lọ́wọ́ ó wà nù yín ẹni tí ò lè wọ Amẹ́ríkà mọ́ tó wà Nàìjíríà wà ń bẹ̀ ẹni tí gbogbo àwọn oníjàlábí ẹ ti sá lọ wà ń bẹ̀ nù yín ṣàpà yín ká mi ẹ má parọ́ mọ́ Mufty mọ́ láyé yín ẹ ní jèrè kí lè parọ́ mọ́ Mufty fún tẹ́ wá ń parọ́ mọ́ Mufty pé Mufty ṣe báyìí no Mufty ò ṣe bẹ́ẹ̀ o ó fi títí tó bí Ọlọ́run bẹ̀yìn bàbá torí bẹ́ẹ̀ ṣe ń parọ́ mọ́ Mufty yẹn ó ń bà mí nú jẹ́ n tó fà á tí mo fi jáde nìyẹn n tó fà á tí mo fi bọ́ọ̀tà gangan nìyẹn pé no eléyìí ti ń pọ̀ jù lórí ṣé kí bàbá yìí máa blame rẹ̀ pé òun gba àlejò tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ kẹ́ ń parọ́ ọmọ ẹni ẹlẹ́ni ni kó dáná ẹ̀yin mùsùlùmí ṣé mùsùlùmí làwọn eléyìí ẹni pàwọn eléyìí náà fún ìsìlámù nísìnyí ṣe báwọn ilé náà fún ìsìlámù náà jẹ́ kí ìsìlámù náà tiẹ̀ fún ìsìlámù sinmi ara pẹ̀lú ìwà tó ń wù yìí ṣé irú ìwà tẹ́ ń wù yìí ṣé ń wá kí píìsì wà ní ìsìlámù ni àbẹ́ ń da omi àlàáfíà ìsìlámù ẹ̀ ń dà láàmú ẹ̀ ń dá dààmú sínú ìsìlámù ẹ̀ ń kó dààmú báwọn èèyàn nínú ìsìlámù gbogbo ilé tẹ́ ń ṣe yìí ẹ̀ ń kó dààmú báwọn èèyàn nínú ìsìlámù náà àwọn ẹni ẹlẹ́ni tí ò mọ̀ pa nǹkan ẹ̀dẹ̀ mú ẹ̀ ń jóró tí ò ṣe mọ́ ṣé ẹ̀ ń fún ìsìlámù ní sinmi lélẹ̀ ẹ̀ fún ìsìlámù ní sinmi ẹ̀ ń kó dààmú bá gbogbo mùsùlùmí ẹ̀ ń kó dààmú sí wọn lẹ́mìí. ìwọ tó ń táìpù tó bá ti ẹrù tó bá lè gbé tó bá mọ̀ pé apá ẹ̀ ò ní ká tó bá gbé má má dì í tó mọ̀ pé ó máa burú fún ẹ tó bá dijọ́ náà ẹrù tó o bá lè gbé ṣó gbọ́ má dì í torí pé tó bá ti gbogbo àwọn ìpè tá à ń ṣe yìí ìbúra tá à ń bú yìí ẹ̀yin ẹ̀ ṣọ́yìn gẹ́ lára mi àbí ṣó lápá lára tèmi ẹ̀yìn ó lápá lára ẹ̀ ó ponú èmi tí mo ń jayé mi ayé tí ò rújú tí wọ́n gan mọ̀ tẹ́yìn gan mọ̀ tọ́lọ́wọ́ bá ń tún mi tó ń kẹ́ mi tó tún tún mi kẹ́ tó ń rìn níwọ̀n ìkẹ́ ń gbèsè ayé mi tó ń continuous kẹ́ ẹlẹ́ni kíní kan useless kíní kan máa wọ̀ rí bá jẹ́ ń blọ́ọ̀kì òun ní làkàyè ọpọlọ ò gbé ń tà ń sọ ọpọlọ ò gbé tọpọlọ ẹ bá gbé ń tà ń sọ ni wàá farabalẹ̀ ṣápá yín ká mi mo ń béèrè ẹ ti sá gbogbo eré sáré ẹ máa para yín ló kù báyìí ẹ máa para yín ṣé torí pé mo parọ́ pé jálàbí ò sínú Islam ṣé n tó ń dùn yín nìyẹn mo yín padà bọ̀ wá bá yín sọ̀rọ̀ pa jálàbí yẹn mi ò ní stop pa jálàbí yẹn tí mò ń jáṣẹ yín lọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh mo máa wà lórí program ma yes ma máa pè é padà ma. ọ̀rọ̀ jálàbí tí mò ń tẹnu mọ́ fún yín tó ń dùn yín òun náà ni màá tún máa bá yín sọ̀rọ̀ torí pé jálàbí tẹ́ ń ṣe tẹ́ fi ń ba yé àwọn èèyàn jẹ́ tó ń dùn yín tí mo wá ń tẹnu mọ́ fún yín tó wá tẹ́ wá ń torí ẹ̀ bínú ṣe pé màá dákẹ́ ni ṣé kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ jálàbí mọ́ pé ó yẹ mọ́ ṣe jálàbí yín lọ o bóyá jálàbí ti wá da ẹ mọ́ ṣe lọ ṣé tẹ́lẹ̀ gbọ́ nìyẹn ẹ lè máa ṣe jálàbí lọ ẹ ń ba yé àwọn èèyàn jẹ́ ẹ̀yẹn ní òfò ẹni àdánù yìí.
eléyìí pé ìyàwó ẹ̀ tó kú kọ́ ṣe ẹ wò ponu ṣé tíyàwó èèyàn bá kú ìyẹn ti mí ni pé ìyàwó èèyàn tó kú ti wá mí ni pé Ọlọ́run bá ń bínú sí yàn ọmọ ànábì wa Muhammad tó táwọn àwọn kí lórúkọ ẹ tì bọ́lẹ̀ lórí ẹṣin tó kú ìyẹn mí ni pé Ọlọ́run bínú sànàbì mo ń bí ẹni ìyẹn mí ọmọ mi ìlànà bí mọ́mọ́ bí tí kan wá tó wá kú ẹyọ kan kó tó nípa lọ́mọ ọmọ lọ ọmọ mi ló bí ìyẹn tí wá mí ni pé Ọlọ́run bínú sí àbí mo bí ẹni ṣe mo mọ kéwù ṣe ìyẹn tí wá mí ni ọ̀dẹ̀ ni ẹ gbọ́n ẹ̀dẹ̀ ó dẹ̀ yé yín o bọ̀ torí orí ibú tẹ fẹ́ ṣe láti fẹ́ fi justify orí burúkú táìmù ìyàwó mi tó ló kù táìmù ìyàwó mi tó ló kù tí táìmù ò bá tó kò ní kú ìzájá àjálùwà ṣẹbẹ kéwù la yastakhiruna sa'atan wala yastaqdimun ìzájá àjálùwà la yastakhiruna sa'atan wala yastaqdimun tásìkò kú ẹ bá tó tásìkò àti lówó ẹ bá tó tásìkò àti jẹ nǹkan ẹ bá tó la yastakhiruna sa'atan kò ní díṣẹ́jú kan tásìkò kú ẹ bá tó wala yastaqdimun kò ní díṣẹ́jú kan kò ní léṣẹ́jú kan ṣèbẹ̀ ẹbẹ̀lẹ́kéwù ṣèbẹ̀ lóye yín túbọ̀ mi Ọlọ́run ní kúl Ọlọ́run ní wà náà bí kúl láyò sí ìbànú sọ fún ọpá burúkọ kan ní bá wọn ilá